wáàsí bẹ́nu orin òye bẹ́nu orin ìdùnnú bẹ́nu orin ẹ máa gbọ́ lẹ́gbàá ọ̀tá ọlọ́run lárákùnrin yìí. wáàsí wọn wáàsí wèrè tá à ń ṣe. ìdààmú ni ọ̀pọ̀ wàhálà yẹn ló máa pa ẹ́. afọwọ́ Yusuf An-Nabahani ó sọnù ọ̀rọ̀ wọn kan pé wà lọ́wọ́ ṣá. ẹ wo wèrè ó tún ti ń họ rí mo rò pé òyì ń kọ la ilaha illallah. ó ní kí ó bẹ́ẹ̀ ní yẹ̀yẹ́ ní Sufi ẹ wo dẹ́ sọ obìnrin ìjà obìnrin sì padà kú sídìí iṣẹ́ orin kíkọ sídìí bídíà orin kíkọ ní bídíà. ẹ̀tọ́ arábìnrin. orin kíkọ ní bídíà abá kí n tó lọ bí tá a lọ bá sí Suratu Shu'ara o dábẹ̀ yẹ Suratu Shu'ara o orin kíkọ kì í ṣe bídíà. ẹ̀yà àlùsùnà wàláì tàláì ẹ̀yin ni wàhálà ní Islam kí n pé àwọn kan nù yín torí àwọn kan bẹnu àlùsùnà torí wọn pé tí wọ́n ní làákàyè tí wọ́n lọ́pọlọ àmọ́ àwọn tí wọ́n lọ́pọlọ láàrin yín wọ́n pọ̀ ju àwọn tó lọ́pọlọ lọ ṣebí lẹ́gbẹ̀ẹ́ yìí náà bímọ tó ti gbàgbé kó lè máa kú láyé ńjọ́ kan ni Suratu Shu'ara lọ́ba sí lẹ́gbàá sọ gbàgbé kó wọn náà kú ńjọ́ kan ni ó ní torí pẹ́rùkọ́ yàtú gàwá ti ń kọrin ó ti dó bídíà àwọn Sufi ni wọ́n ń lò ẹ̀yin ṣe wàhálà sínú kàyàtú jìgàwá sọ́jà kèfèrí ni Al-Qur'ani ọ̀rọ̀ ọlọ́run oníwàdí wà látà sàbánà alladhina qutilu fi sabilillahi amwat bal ahya'un 'inda rabbihim yurzaqun tó ara rẹ̀ wò parí báyìí aṣọ ara o. wàásù ara o kúrò kéde ẹjọ gbogbo ẹ̀yin tẹ́ bá ní Kùránì Yorùbá àbí English ẹ lọ sí arákùnrin lẹ́gbàá yìí ó ti bójú àwọn alùsùnà jẹ́ ebi sọ ara rẹ̀ kúrò kéde. Torí náà rí ni. 26 Quran 26 verse kini verse 224 27 àbí 220 Quran kini 224 Quran 224 orí ẹ̀ ni mo ń béèrè Quran kiri 26 Quran 26 verse 224 ọ̀rọ̀ orin tẹ̀ ń sọ gan orin kíkọ kì í ṣe bídíà iná mi náà ṣírí láìkìmọ̀ lẹ́gbàá orí lẹ́gbàá ti dàrú wàláì mi rò é párákùnrin lè láti bọ̀ tán dáadáa Islam ò le tó báyìí ẹgbẹ́ ọmọ rẹ ní Rukayatu Gawat jẹ́ Gawat dẹ̀ kú láyé lónìí ọdẹ bóde ọdẹ bá a ti sun ara rẹ jẹ́ orúkọ ń bá àti sun ọmọ yẹn jẹ ṣẹ̀rí àgẹ́gẹ́ ní bókù bá kú bẹ́ẹ̀ bá fẹ́ wẹ òkú ẹni tó bá láṣìírí tẹnu ẹ̀ bá mọ́nu ní kẹ́ẹ̀jì ọ̀wọ́lé síbi tí bá ti fẹ́ wẹ òkú ẹni tí ì ṣe pé yóò bóde kó máa pín òkúta àwẹ̀ yẹn ó sun ara rẹ̀ ya ìdí ẹ̀ bó níbi wíwẹ̀ kú gẹ́gẹ́ gbẹ̀lẹ́kẹ́nìkan wá bọ́ social media ó dẹ̀ ń sọ̀rọ̀ tó níyàwó ni tó bímọ ni kò sẹ́ni tó rí ẹ̀ pé ní fámìlì ẹni lẹ́gbàá tí ó sọ fún ọ pé ó sì lè tó ń ṣe yìí. bí Kádírì sí nìyà pẹ̀lú ọjọ́ orí kékeré tí Alájà Rukayatu
Gawat fi kú láyé Alhaji Basit àpẹẹlẹ ànábì ó ń sọ̀rọ̀ Rukaya Alhaji Basit dẹ ó dẹ̀ ń sun ẹkún àtọ ọmọdé àtàgbà ń sun ẹkún nítorí ikú ọmọ yìí olórí burúkú wọn lẹ́gbàá ó dẹ̀ bóde ó dẹ̀ ń kírètì náà fún ṣé wọn náà sọ láti bọ̀ tán dáadáa báyìí lẹ́gbàá irú ikú wo gan lọ́mọ tí ó pa ẹ́ pẹ̀lú alùsùnà olórí burúkú wèrè tó ń kírètì ara rẹ mọ́ yìí you are not alùsùnà you are alùfìtínà alùwàhálà ni ẹ bá mi sí Suratu Shu'ara o. Àdíìsì àbí sẹ̀rí ayé sọ máa tóbi ju Kùránì lọ ni àlùkùránì ò sọ pé àlẹ́ kọrí èyí tí Kùránì sọ ní bí ó lójú orin tí wọ́n lè kọ ọ̀dà lójú àwọn tí wọ́n lè kọrí gbogbo orin tí wọ́n bá ń kọ tó bá jẹ́ wáàsí ó wọlé gbogbo orin tí wọ́n bá ń kọ tó bá jẹ́ ti bẹ̀rù Ọlọ́run ó wọlé gbogbo orin tí wọ́n bá ń kọ tó bá jẹ́ ti ń gbé ìbànújẹ́ kúrò nínú ọkàn èèyàn ó wọlé. Ó ti rí kọ́kọ́ fàáyà náà Ash-Shu'ara والشعراء Sàúsù àfà أعوذ بالله من الشيطان الرجيم Masha Allah بسم الله الرحمن الرحيم والشعراء يتبعهم غاوون alamutara anahum fi kulli wadin yahimuna وأنه يأكلون ما لا يفعل illa alladina amanu الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله الله كثيرا وانتصروا min ba'di ma sulimu wasayalamu Allah الذين sọlámù ayàmù kọlábí yankọọlìbù. ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn alùsùn náà kí wọ́n lọ mọ̀ pé ọ̀gbẹ́ni lẹ́gbàá yìí ọmọ àlẹ́ lẹ́gbàá yìí ó ti ń bójú gbogbo ẹ̀yà alùsùn náà jẹ́. báwo ni èyí ó ṣe kó ń jẹ́ àfa àbó ń jẹ́ mùsùlùmí tí a máa kírètì náfẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ ṣé wọ́n jọ́ lọ ni irú ikú wo gan lọ́mọ tí ó pa ọ́ lẹ́gbàá irú ikú wo lọ́mọ tí ó pa ọ́ ibo lọ́mọ tó kù sí níbo lọ́mọ tí wọ́n sí ọ́ sí ìgbà wo lọ́mọ tó máa kú wàá wá lọ dúró de àwọn èèyàn nítorí pé kádàrá Ọlọ́run kò lé wọn lórí nígbà tí igi ọ̀run kú bó o ṣe ń sọ̀rọ̀ bí ẹni tó ti ya wèrè náà rè Alhaja Rukaya Gawat náà kú tí gbogbo ayé mì tí gbogbo oníkálukú banújẹ́ ẹni tí ń dorí kodò ẹni tí ń sunkún ìwọ lẹ́gbẹ̀ẹ́ ìdẹ tó bóde ọ̀nà tó ń sọ yẹmọ nípa ọmọ yìí ṣé wàá dẹ̀ láti bọ̀ tán dáadáa báyìí lẹ́gbàá mo doubt ẹ̀ ó lè láti bọ̀ tán dáadáa torí pé ẹran àánú ò sí lára rẹ ó pítí ọmọlàkejì ẹ ṣé wọn lọ ni tó o bá jọlọ nǹkan ò ní rọ̀jò see you are a God you are not a God ìwọ kọ́ lọ́lọ́ náà ká pín orin ní Rukaya tún kọ lẹ́gbàá bọ́ọ̀bì ikọ̀ wa kéwú mo ti wí fún yín ti pẹ́ pé kéwú tẹ̀dá lè ké fìrálì jẹ́nà wọ̀ bàbá àgbàlagbà ìjà àgbà lọ́lọ́wà fi rán ká kọ orin kíkọ ìṣèbídíà ká kọ orin ọ̀sọ̀yẹ̀dẹ́lẹ́bọ ká ju ọ̀sọ̀yẹ̀dẹ́lẹ́sẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó kú òní Mẹ́kà tó lọ Mádínà àtòrin àti ijó ni wọ́n fi pàdé ẹ̀ ṣé wèrè ní ẹni lẹ́gbàá pẹ̀lú bàdírì wọ́n fi ijó àtẹ̀yẹ pàdé sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbàá ṣé wọ́n máa ju sáyé ni ṣé wọ́n á ju sáyé ò ní kú ni kò sẹ́ni tí ò ní kú ọ̀ọ́dẹ̀jẹ̀ káànú ọmọlàkejì òsì ọ́ alukuri ẹni olúwa ni wọ́n sọ aráàwù
yàtàbíùnà gàùnà sọ̀rọ̀. والشعراء يتبعون غاوون. Alukurani Olúwa ní àwọn olórí o yàtàbíùnà gàùnà ọ̀nà àánú ni wọ́n máa ń tọ̀ ẹ máa gbọ́ o. ألم تر أنهم في كل واد Ìyá yìí mú Olúwa ní ẹ̀mí gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bí ẹ bá ti bọ́nu kòtò wọ́n máa gòkè tí ẹ bá bọ́nu kòtò wọ́n máa gun gègèlè bí ẹ bá ń sún wájú wọ́n máa sún ẹ̀yìn nìṣó. وأنهم يأكلون Yàkúlúnà وأنهم يأكلون màálà yẹ̀bùwálù. Ìkẹta rẹ̀ Olúwa ní torí pé kí ni o èyí tí wọn ò ní lè ṣe ni wọ́n máa sọ ẹ wá gbọ́ inú àyàkẹ́yìn náà ni o àfa máa kẹ́yìn o bẹ́ẹ̀ fún wa o tẹ́ẹ̀fì mọ̀ pé orin kíkọ kì í ṣe bídíà no kì í ṣe bídíà lẹ́gbàá olórí ibú ni ẹ. إلى الذين آمنوا وعملوا الصالحات. ẹ máa gbọ́ Olúwa ní àmọ́ àwọn tí wọ́n bá ti ń kọrin àwọn tí a gbà orin wọn wọlé tí wọ́n lè kọrin tá a gbà wọlé ilé alẹ́dínà àmọ́nù àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run gbọ́ tí ẹ nígbàgbọ́ nú Ọlọ́run وعملوا الصالحات. wàá mi ní sọ̀ọ́lì àti tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa tí wọ́n ń wà rẹ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ tí wọ́n ń kọ orin tí ń mú bàdújẹ́ kúrò lẹ́mìí èèyàn tí wọ́n ń kọ orin tí ń ṣe wáàsí. وذكروا الله كثيرا. wọ́sẹ̀kẹ̀rù láà kẹsìrán tí wáàsí wọn ń dá lérí àsìkìrí ìyẹn ní ìrántí Ọlọ́run tí orin wọn ń dá lérí ìbẹ̀rù Ọlọ́run torí wọn ń dá lérí ìmọ̀ pàtàkì Ọlọ́run torí wọn orin wọn tí júwe ìbẹ̀rù Ọlọ́run fún wa lẹ́gbàá lọ́wọ́ Suratu Shu'ara yìí. bọ́mbọ̀ èyí tó wá bóde yìí ọyá lọ ka Yorùbá yẹn wọ́n Shu'ara yatabi'una gàùnà. àwọn akọrin àwọn tí ó ṣìnà ni ó máa ń tẹ̀lé wọn kiri. àwọn akọrin àwọn tó ṣìnà ni wọ́n máa ń tẹ̀lé wọn kiri. àbí rẹ kò rí pé àwọn náà máa ń pòyì ní gbogbo àdúgbò kan tí wọ́n bá dé. wọ́n dé àwọn náà máa ń pòyì wọ́n máa lọ báyìí wọ́n máa lọ báyìí ní gbogbo àdúgbò tí ẹ bá dé. àti pé àwọn náà á máa sọ ohun tí wọn kò ní lè ṣe níṣẹ́. wọ́n dé àwọn olórin máa ń sọ nǹkan tí wọ́n lè ṣe. àyàfi àwọn ẹni tí wọ́n gba. wọ́n wá tí fún nìyẹn o. Olúwa ní àmọ́ àwọn tí wọ́n bá ń kọrin tó bá jí àwọn tí wọ́n gbọ́ ló ń gbọ́. tí wọ́n ń ṣe iṣẹ́ rere. tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rere. tí wọ́n sì rántí Ọlọ́run púpọ̀. tí wọ́n dẹ̀ ń rántí Ọlọ́run púpọ̀. lẹ́gbàá lọ wú àyà yìí kí ló tẹ ẹyẹ ìkàtà ẹyẹ olórí burúkú báyìí. irú ajá ẹrú Kayatu Gawat bí kọ́dírì sí nìyà pẹ̀lú ọjọ́ orí kékeré yìí bí gbogbo orí náà ti ṣe wá pọ̀ tó oníkálíkù ń pìtì kíkú láyé ọmọbìnrin yìí ìwọ nìkan lẹ́gbàá ìwọ nìkan lọ́wọ́ bóde lọ́wọ́ rí Gawat Rukayatu Gawat ní ìrìyà tó kún kèfèrí ọwọ́ ń rí lẹ́nu tiẹ̀ ipe bídíà ló ṣekú lẹ́gbàá mi lérò pé o lè láti bọ̀tán dáadáa torí gbogbo ètò tó ń ṣe yìí kò sínú lànà Islam lẹ́gbàá gbogbo ètò tó ń ṣe yìí kò sínú súnà nẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì wa sallallahu alaihi wasallam ó ní àsínú àmúwà àtàkùn tó kù yìí bá ti kú ẹ máa sọ dáadáa rẹ̀ ta lọ́kọ̀ ń kéwù gan ibo ni wọ́n ti kéwù ẹ̀hàn náà ló ti kéwù wéré ibo ló ti kéwù ti ń da yẹ́rù ti ń ba yé jẹ́ lẹ́gbàá irú súnà wò lè fẹ́ sọ ìsìláàmù ẹ̀yà lù súnà ẹ wá ọ̀rọ̀ sí sọ̀rọ̀ lẹ́gbàá o ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ lẹ́gbàá o. Assalamu alaikum.
Quran 49 verse 12 lẹ́gbàá súnmọ́ bí gbogbo eléyìí tó ń ṣe kò sínú ìlànà Islam wàláì lẹ́gbàá gbogbo orí burúkú tó ń dáwọ́ kò sínú ìlànà Islam ẹ máa gbọ́ gbogbo tó sọ nípa Rukayatu Gawat. ẹ máa gbọ́ tó sọ nípa Rukayatu Gawat. ẹ máa gbọ́ o. ṣé mọ̀ pé wèrè nìyẹn àmọ́ gbà mí ọ̀rọ̀ gidi a máa tẹnu wèrè jáde bí ẹ ṣe jù lórí ibú tó ó sì bá sọ dúdú ọ̀rọ̀ ẹ̀yin oṣù sí náà lẹ́fù bọ́ta ẹni kó má dá lóhùn ẹni ṣe máa dá lóhùn kó má dá lóhùn pé kò máa ti ṣe ní ìbáyìí ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ ọmọkùnrin kíkọ́ wà ní ẹ̀sìn kó máa kọ́ níṣó kó má dá mú fíṣù lóhùn pé kò má kéwù kó má dá wọn lóhùn o ní confidence wá ń dúró wá ń sọ fẹ́ kó ní ọdẹ àwọn náà wá ń dúró pẹ̀lú ìdàlọ́ ká ló bá gbọ́ ń gbà yẹn kó fi ṣe òní kíkọ́ lẹ̀ kó wà lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ tí kò ní kú fún báyìí. ọmọbìnrin sì kì í sì di orí kíkọ́ àgbẹ̀dẹ ṣe mí. ẹ máa gbọ́ wèrè. gbogbo tó kù tó ń kọrin ló jẹ́ tètè lọ jáwọ́. olórí ibú ni ẹ. ó jẹ́ lọ jáwọ́ èyí ń Sufi. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo àwọn súná tó sọ ọmọ yìí. àǹfààní ìyàwó máa ń lọ́jọ́ kan jà síta ó láwọn táwọn tó mọ ní Sufi táwọn ní Sufi jà síta ó láwọn ti yàwọ́ àwọn ti yàyàkúyà ẹnu ẹ̀ lẹ́tí gbọ́ yìí. bàbá ń sọ fún yín pé ìbíkúbilẹ̀ ìjọ yìí ní Sufi bímọ tó yaare máa jiyàn à ń bà yín lórúkọ jẹ́ à ń bà yín jẹ́ ẹnu ọ̀gán náà wọ́n mọ yín ní wíyí o ọmọbìnrin yìí náà wọ́n mọ yín ní Sufi ló bí o ó láwọn ti yàyàkúyà. ẹ wo bí ṣe ń yọkún mú nínú mú gbére nínú mú gbére. ṣé wàá rí orí owó jàkújà tẹ́ ẹ wà tẹ́lẹ̀ inú wà ọmọ obìnrin tó kú yìí orí owó jàkújà orí jàkújà yẹn náà lòun náà wà tó tọ́lé lórí. ẹ máa gbọ́ lórí burúkú ó lé láti bọ̀ tán dáadáa lẹ́gbàá. gbogbo àwọn tí wọ́n bá kú sí ní ìbàjẹ́ tó jẹ́ ìbàjẹ́ tẹ̀yìn ní Sufi dálẹ̀ wàhálà yìí ní Sufi ẹ máa rọrùn ẹ̀ṣẹ̀ láti yàmọ̀ ẹ gbà kọmíṣọ̀ ẹ jọ pé ìyàrá rẹ̀ jẹ ẹ wà jẹ tiyín lọ́tọ̀. abẹ́rẹ́